Hello. Hello. Máa pa rédíò mọ́ mi. Hello ma, ṣé single mother ni yín ma? Bẹ́ẹ̀ni sà. Ok ma, kí ni ẹ̀ ń là kọjá ma? Ó ṣẹlẹ̀ pé single mother ni mí, so mo ṣáà bọ̀ àwọn ọmọ mi, mo ní ẹni tí mo fẹ́ fẹ́, so ó sọ pé ní àwọn ọmọ yẹn pé wọ́n á lè gbé lọ́dọ̀ mi, ọ̀dọ̀ mi làwọn ọmọ yẹn wà. So wá ní pé mo lè máa wò wọ́n, tó bá fẹ́ ní ọlọ́dẹ wọn lè máa wá sí ọ̀dọ̀ wa, kí wọ́n máa bá mi lọ lóde. Bọ̀ mo rò pé ṣé ó wà òkè, torí máa sọ pé tó máa fẹ́yàn pẹ̀lú ọmọ yẹn, so nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn sàn. Ẹ ṣé. Ẹ bí ọmọ mélòó mà? Mẹ́ta. Ṣé ẹ ṣe ń ronú sí ni mà? Mélòó lẹ bí mà? Mẹ́ta mo bí. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé first born ní school ni mo ti during school time ni mo bí òyìn, so ọ̀dọ̀ mi ló wà permanent. But ìgbà tí mo padà remarry ẹni tí mo fẹ́ yẹn mo bí ọmọ méjì fún. So àwọn family ni mo misunderstanding sir pẹ̀lú àwọn family. Ó wá jẹ́ ọmọ mẹ́ta mà, àbí? Bẹ́ẹ̀ni. Ẹ tún ti wá kúrò bẹ́ẹ̀ yẹn ń sìn, ọkọ ẹlẹ́ẹ̀kẹta lẹ tún wá rí báyìí, àbí? Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ó wá ní pé òun ṣàtìlẹ́yìn remarry 3 months after the party so ní tí mo wá rí sìn ó rẹ́dí láti ṣe. Mo ti gbọ́, ó ti yé mi. Má jẹ́ olùkọ́ kàdé yín, kí ni age yín mà? I'm 24. Age 24. Ẹ má bínú, age wo lẹ wed gan? Fún ẹ tẹ́ bímọ méjì fún yẹn. That's 19 years. 19 years. Ṣé ẹ lọ sí school rárá ni? Yeah. Mo lọ sí school na education mi kọ́ fasting àti wípé time tí mo lóyún first born ni I was in SS3. That's what it is. Ṣé bàbá àti ìyá yín wà láyé? Bẹ́ẹ̀ni sir. Kí ni age mọ́mì yín? Ṣẹ́yìn làkọ́ bí wọ́n? Rárá o. Kí ni age wọn? Kí ni age mọ́mì yín àti dáàdì yín? Ṣé ẹ mọ age wọn? I don't know my dad age, but mom is over 50 years. Arákùnrin wa ní kí ẹ kó ọmọ lọ sọ́dọ̀ mọ́mì yín. Ọ̀dọ̀ mi náà ló wà permanent, torí èmi gba lé mú dágbé ní kó tó dé pé ní àti mi. Ṣáwọn àwọn parents yín náà gbọmọ lọ́wọ́ yín? Ọ̀dọ̀ mọ́ mi. Ẹ wá ń dágbé àbí? Bẹ́ẹ̀ni, nítorí ìgbà tí mo kúrò lọ́jọ́ kan lọ́dọ̀ ọmọ wa. Iṣẹ́ àgbọ̀ tèmi, iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Yóò dẹ̀ sí ní sàn. Ṣé rí àkọ́kọ́ náà, èmi ò bú dáàdì yín àti mọ́mì yín torí àgbàlagbà ni wọ́n, ṣùgbọ́n tán ṣe wọ́n kò kù díẹ̀ o, só ti yé? Ẹ má gbàgbé o, ẹ wà secondary school ẹ bímọ kan o, àbí? Age 19 lẹ́tún ṣègbéyàwó again. Mo dẹ̀ ṣọ́pẹ́ ẹ̀ tí rẹ̀ di ń gbà yẹn, tẹ̀ ti tún ṣègbéyàwó again. Ẹ tún wá bímọ méjì fún yẹn, ẹ tún wá kúrò níbẹ̀, àwọn parents yín tún wá gbọmọ méjèèjì yẹn lọ́wọ́ yín, wọ́n tún wá ní kẹ́ ẹ tún lọ dá ilé gbà. Wọ́n ṣe dáadáa. Àbálẹ̀ mi náà. Mo ọjọ́ ìgbàgbé nítorí àdúgbò ayẹ ibi téèyàn tí mo ti kéré náà ni tí mo ti ṣọmọ kékeré dàgbà tí mo ti kúrò ní àràǹdọ̀dọ̀ yẹn. Àní ẹ̀gbọ́n tí mò ń sọ fún yín sẹ́yìn tí mò ń sọ etí mò ń sọ brain tí yín lè má gbé ẹ má bínú brain yín lè má gbé nǹkan tí mò ń sọ etí mò ń sọ ẹ ti yí àwọn tó jẹ́ ọlọ́gbọ́n ayé nílé. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yín yẹn tẹ́ ẹ bí ọmọ méjì tẹ́ tún kùn lé ọkùnrin yẹn kò yẹ kẹ́ ẹ kó lákàtà àwọn òbí yín kíni ṣojú tì yín ni mà ṣẹ́yìn náà mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe ò dáa kò yẹ kẹ́ ẹ kó ní àkàtà àwọn òbí yín wọ́n tá gbọ́ ọmọ méjì yẹn lọ́wọ́ yín wọ́n tún wá ní kẹ́ ẹ tún lọ tún lé gbà wọn ìná búrẹ́dì ẹ̀ tó máa ṣe fàájì tó yẹ kẹ́ ẹ ṣe àti tó yẹ kẹ́ ẹ ṣe lẹ́tọ̀ máa ṣe nulẹ̀ yẹn kò rújú rárá freedom yẹn ti pọ̀ jù kò yẹ kán gbọ́n ọmọ yẹn lọ́wọ́ yín rárá ó ti wulẹ̀ kó mọ̀ tẹ́ ẹ bá ti lè dó sí àkàtà wọn ládùúgbò kò yẹ kán gbọ́n ọmọ méjèèjì yẹn lọ́wọ́ yín ẹ dẹ̀ gbọ́ mi dáadáa arábìnrin ẹ wà very very careful ojú àpò kì í jojú ara mọ́ o ẹ wà secondary school kan ṣẹlẹ̀ ẹ tún ti abí méjì ń ṣe ẹ tún ti kúrò ńbẹ̀ 824 tẹ́ ẹ bá tún wà very very careful pẹ̀lú ẹ ṣe ní freedom yẹn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà yẹn tí kò yẹ kẹ́ ẹ wà ń bẹ̀ ẹ kàn pọ̀ ọmọ yẹn tì yín ni ọkọ̀ ẹ wà lákàtà àwọn òbí yín kàn bá yín access ọkọ tẹ́ bá fẹ́ padà kàn bá yín access ẹ̀ Paul ṣé mò ń sọ̀rọ̀. Mo ti mú lọ sọ́dọ̀ wọn mo dẹ̀ fi ràn án bọ̀dé mi sì ní kílẹ̀ mi ṣe kó wá rí àwọn permanent. Hello arábìnrin ṣé Ìbàdàn lẹ wà. Bẹ́ẹ̀ni.
mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan legal maxim kan sọ yìí pé nemo dat quod non habet. Nǹkan tó bá ní ò lè fún èèyàn kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí. Paul ṣe mo ń sọ̀rọ̀. You cannot give what you don't have. Kò possible. Arábìnrin kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí o. Kì bá dáa tẹ́ bá lè wá rí mi kẹjọ nítorí Ọlọ́run. Ẹ̀yin ló kéye cancel arábìnrin. Tẹ́ bá lè wá rí mi àárọ̀ Friday mo máa ń ríyàn láàárọ̀ ọ̀la mo máa ń ríyàn lọ́fíìsì wa mi báyìí. Tẹ́ bá lè wá ẹ lò ṣẹ́ wà ń bẹ́ abẹ́ sí ń bẹ̀. Ju yín ọ̀tá mi èbí mo bá kiri. Tẹ́ bá lè wá rí mi 8:24 ẹ tó fẹ́ ná ọmọ ọkùnrin mi. Ṣọ́kùnrin ló ń kàn. Ṣọ́kọ ló ń kàn. Ilé tí olúkúlùkù dẹ̀ ti jáde ó ní í ṣe pẹ̀lú bó ṣe lùgbèsè ayé tó bá wọnú ayé lọ. Mo ṣe ní pé kán jọ tán bá lè wá rí mi tẹ́ bá lè wá rí mi. Hello. Sir, káàdì mi tẹ̀lé sọ. Arábìnrin ẹ wá rí mi láàárọ̀ ọ̀la. Àárọ̀ Friday mo máa ń ríyàn. Ẹ wá rí mi láàárọ̀ ọ̀la kí n cancel yín fún àǹfààní ara yín tí yín ò ní bàjẹ́ ṣì kéré bí ẹ ṣe ń lò gbèsè ayé yín yẹn lọ. Ṣé ó ti yé yín? Ẹ wá rí mi láàárọ̀ ọ̀la fún àǹfààní ara yín ni. Níbo sà? Tẹ́ bá ti dé Wo Road ẹ ní pẹ́ ń lọ sí Prince FM ọmọ ọba níjẹ́bẹ̀ o Prince FM ọ́fíìsì ORUOMENIOWO ṣé ti gbọ́ mà tẹ́ bá ti dé Wo Road ẹ máa bọ̀ láàárọ̀ ọ̀la ọ̀rọ̀ yín ká mi lára ṣé orí kò ń rìn létí